ẹ̀dùn ló níjó, ẹ̀dùn ló níjó, ẹ̀dùn ló níjó, èmi ò lè torí ijó pẹ̀dùn. Dúdú Yẹmí ẹ̀dùn ló níjó. Táyé Kẹ́hìndé ọmọ Agboola ló gbé mi wáde tòní. Ẹ mọ̀ fún ọdún ẹ̀kú yèédún o. Christiana Táyélolú Aládùkẹ́ ọmọ Agboola aya Adéoyè ogún ọdún òkú yèédún o. Ebi wọn lọmọ wọn lẹ́sà òkè aya Àbàdàn mọ́ da gọ́jọ́gọ́jọ́ onírẹ̀yìn láéláé. Ìbàjẹ́ òní kan láéláé mo ní kókó lára rẹ̀ ó sì mọ́lé. Dúdú Yẹmí mo pé gíga 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 là ń bọ́jọ́ o. Òkè òkè lọ́mọ lọ láyé onírẹ̀yìn láéláé onírẹ̀lẹ̀ láéláé. Ó yẹ gbéra ńlẹ̀ kó dìde kó jíjó ayọ̀ òní ní ìṣàjọ́ bíi ti wọ́. Gbogbo àwọn ọmọ rẹ̀ náà ló gbé mi wá sí gbàgede tán pé wá bá wọn kí èyà wọn. Wọ́n ní ń bọ́ jáwé pẹ́pẹ́ kórí jẹ́ òpẹ́ láyé kí n bọ́ gbígi obì kẹ́dùmarè ó fi kó àtòṣì dànù lórí rẹ̀. Màmá wa Táyélolú aya Adéoyè. Ẹ ti ṣọdún ọdún ní o. Lọ́lá Ọlọ́run ọba ẹ̀ nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́.